gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, mama sayimbo mbi. Kamari, mama sayimbo. Kamari, mama sayimbo mbi. Kamari, mama sayimbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò Àmásọ̀yìnbó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tí ó tẹ́ bá ti dé orí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà owó yín ní báyìí o owó yín ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà yìí o kí lẹ wá nílò láti ṣe kẹ́ ẹ dáhùn ìbéèrè 10 kẹ́ ẹ má fi èdè míì kún èdè Yorùbá kẹ́ ẹ dẹ̀ mọ òǹkà yín dáadáa ló bá tán lẹ́yìn ètò kẹ́ ẹ máa lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì tí iléeṣẹ́ kan tó ń jẹ́ Revimatics tí wọ́n gbé fún wa pé ká gbé fún yín ó ti wà lọ́wọ́ wa ẹ gbé àràkún láṣọ gbági ẹ gbé kún ọkọ̀ bọ̀gìnì tẹ́ gbé wá àbí tó bá wà ní 1,100 wálẹ̀ tẹ́ ẹ̀ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá tẹ́ lẹ́yìn ètò àfún yín nílò owó lẹ́ẹ̀mejì tẹ́ bá wá ṣe àmúlùmálà tẹ wà ní 10,000 ẹ máa mú lọ ẹ sì níbèrè lẹ àní kẹ máa mú lọ kẹ fi ṣòwò epo sọkọ bọ̀gìnì yín tẹ bá rọrí o tẹ ní rárá mo fẹ́ dáhùn gbogbo ìbéèrè mi tó sì wà lẹ́sẹ̀ ó dáa ẹ máa dáhùn o bẹ́ẹ̀ bá ṣe ń dáhùn wọn owó yẹn á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè ó dáa bẹ́ẹ̀ni. Kí ló kọ yín? Orúkọ mi ni Adéọlá Abọ́lájí. Orúkọ mi ni Mọ́rọ̀mọ́lúwa Tìkẹ́tìkẹ́ Abọ́lájí. Mọ́rọ̀mọ́lúwa Tìkẹ́tìkẹ́. Lẹ́ẹ̀kan ẹ̀ ń ṣàṣàrò ibi tẹ́ máa jókòó sí. Ẹ wá ń rò bẹ́ẹ̀ ṣe jókòó nígbà tẹ́ ṣègbéyàwó. Bẹ́ẹ̀ni ẹ sọ̀rọ̀ sókè. Bẹ́ẹ̀ni àti dáyín nù. Anga ṣe bí àjọ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ ni àbí kí ló wá lè tó bẹ́ẹ̀ kí mélòó náà ni kí ló wà láyé ìgànnà. Bíntí láyé bàbá Wásílà mi ò wáyé mọ́yà ní tèmi mi ò wáyé mọ́yà ní tèmi ló bá tán ó dáa. Ẹ ń ṣe àríyànjiyàn lórí ibi tí ọkọ máa jókòó sí ibi tí ìyàwó máa jókòó sí. Báwo lẹ ṣe wá jókòó ṣé bí Yorùbá ṣe ń jókòó lélẹ̀ ọkọ àti ìyàwó ní lọ́kọláya. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni gbogbo ẹ̀ láti gbàdá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni ó dáa bẹ́ẹ̀ni kí nìdí tí ẹ fi jókòó báyìí. Bá ṣe jókòó lọ́jọ́ ìgbéyàwó. Kí nìdí tẹ ẹ béèrè pé ẹ gbọ́ mi ò ṣe jókòó sí apá ọ̀tún. Mi ò mọ̀. Ẹ mọ̀. Kò sí nínú ìbéèrè tá a máa dáhùn torí ẹ̀ mi ò ṣe. Lẹ ṣe mọ̀. Mi ò ṣe mọ̀. Ló bá tán. Bí a bá bọ́ sórí ìbéèrè ta torí ẹ̀ wà. Ẹ máa mọ̀. Bẹ́ẹ̀ni. Ó dà ìbéèrè àkọ́kọ́ kí nìdí tí ọkọ àtìyàwó kí nìdí tí ìyàwó fi ń jókòó sí apá òsì. Ìyàwó ni òpómúléró ọkọ. Mo jẹ́ àlè kan òpómúléró kọ ẹ̀kẹ́ ni ìgbà ẹ̀kẹ́ ó dáa tẹ́ bá fẹ́ wọ ilé ìjọsìn wọn á kọ́ ní kí ẹ jókòó sí ẹ̀yin ẹ máa jókòó sí apá ọ̀tún àwọn á jókòó sí apá òsì nígbà tí ẹ bá lọ bọwọ́ lùwé tán pé a ti di ọkọ àtaya o tẹ́ bá ń padà bọ̀ wọ́n á ní kí àwọn jókòó sí apá òsì yín kẹ́yìn jókòó sí apá ọ̀tún ìdí ni wípé kẹ́ ẹ lè fi òsì dìyàwó yín mú ẹni tó bá fẹ́ ṣe àṣemáṣe sí ìyàwó yín ẹ fún ìdí nìyẹn àwọn bàbá wa gbọ́n délẹ̀. Ó dáa ẹ̀yin èèyàn mi
àwọn bàbá wa máa ń sọ̀rọ̀ kan wá ní kò sí nǹkan tó dàbí nǹkan téèyàn mọ̀ ọ́ ṣe. Ikún ní tóun bá ti bọ́ sóko ẹ̀pà pé ọ̀kọ̀ọ̀kan èjèèjì ló máa ń rebó tó sóun lẹ́nu. Kì í ṣe pé ó rọrùn o, ṣùgbọ́n nǹkan tó mọ̀ ọ́ ṣe ni. Tó bá jẹ́ ti ká fowó ránṣẹ́ láti UAE, láti UK, láti US, láti Canada, láti Australia wá sí orílẹ̀-èdè Nàìjíríà, tap send mọ̀ ọ́ ṣe. Ó dẹ̀ rọ̀ wọ́n lọ́rùn, owó yín ò ní há. Kí lẹ wá nílò láti ṣe? Ẹ gba tap send sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín láti Play Store àbí Apple Store. Kẹ̀dẹ̀ ló Masoyinbo gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé ló bá tán. Fún $20 àkọ́kọ́ jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá fi ránṣẹ́ sílé, tap send á wá fún yín ní $20 padà. Ṣé rí bíi pé ẹ $20 ránṣẹ́, wọ́n á tún dá owó yín padà fún yín. Ṣé ti rí báyìí pé ìrọ̀rùn ló bá dé pẹ̀lú tap send o. Ó yá, kí lẹ̀ ń dúró ṣe? Ẹ bẹ̀rẹ̀ sí lo tap send lénìí. Kó bá rọrùn dé. Ire o. Pum. Ìlú mọ̀ọ́ká ni ẹ máa ń dẹ́rìn pòṣónú nípa ti ìlànà ìgbàgbọ́, àbí tó jẹ́ wípé èèyàn tí ò bá ṣọ́ra ó lè rẹ́rìn tàkìtì nígbà tó bá ń wo nǹkan tí ẹ ń ṣe. Èmi wò kan lénìí, mo wò kan láàárọ̀ yìí tí igi kérésì. Èwo ni bẹ́ẹ̀ ni gbogbo ẹni bẹ́ẹ̀ ni. No yẹn bá mi yọ no yẹn. Ó yọ kan ni. Ẹ pẹ̀lẹ́. Ṣẹ́rí bàbá mi téèyàn bá kí ń ṣọmọ onínàkúnà eléyìí ó sì ṣe dókòwò. Ẹ bá fún wọn ní bèrè àkọ́kọ́. Ṣé ẹ mú nǹkan yín dáadáa ṣá? Ẹ jẹ́ kí n wò. 976. Kí ni 976 ní Yorùbá? Kí ni 900? Ṣé lè fún mi ní nǹkan tí mo lè fi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi múwèé fún wọn. Kí ni kò sí níbí? Ṣé rí 500 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta, 600 ní ẹgbẹ̀ta igba lọ́nà mẹ́ta, 700 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin, 800 ní ẹgbẹ̀rin igba lọ́nà mẹ́rin, 900 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. 1000 ní ẹgbẹ̀rún, ó máa jẹ́ igba lọ́nà márùn-ún. Tẹ́ bá sọ pé bíi 900 tẹ́ mú yẹn, 920 máa jẹ́ okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. 940 máa jẹ́ òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún, ogójì, ogún lọ́nà méjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. 960 máa jẹ́ ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún, ọgọ́talélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún, ogún lọ́nà mẹ́talélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. 980 máa jẹ́ ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún, ogún lọ́nà mẹ́rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Kí wá ní 9 kí lẹ ní yẹn? 9 kí ni? Ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún dín mẹ́rin. Bẹ́ẹ̀ni. Parí òwe Yorùbá yìí. Ọ̀rọ̀ tí olóko fi sunkún. Ọ̀rọ̀ tí olóko fi. Ọ̀rọ̀ tí olóko. Ta ni olóko? Àgbẹ̀. Àgbẹ̀, ẹni tó lóko. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó fi ń sunkún ni. Ọ̀rọ̀ tó olóko fi ń sunkún.
òun nínú ẹlòmíì fi ń dùn sí. Olófòfó dẹ̀lẹ̀ ó máa ràn yín lọ́wọ́ ọ̀rọ̀ tí olóko fi ń sunkún kí lẹ ṣe rí òwe Yorùbá tá a bá rò jinlẹ̀ ẹ má lè sọ ibi tó ń lọ ẹ lè má gúnlẹ̀ o pẹ̀lú bí àwọn bàbá wa ṣe ń sọ gangan ṣùgbọ́n mi ò ní lè sọ pé ẹ gbà pẹ̀lú àlàyé tẹ bá fi sí tẹ bá fi parí ẹ̀ màá ràn yín lọ́wọ́ ókè yẹn jáde o ó dáa ókè yẹn jáde. ó dáa ó sọ nǹkan tẹ́ sọ yẹn ó dáa ló sọ. ó dáa amúra yín wà. ọ̀rọ̀ tí olóko fi sunkún. Kí ló lè ṣẹlẹ̀ sí tí olóko máa fi sunkún kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ tó olóko máa fi sunkún. Bóyá tí àwọn nǹkan tó ń sìn bá kú. À ń sọ̀rọ̀ nípa oko sọ̀rọ̀ ókè bá mi ókè. mi ò sọ ókè yẹn lẹ̀ mi ò ní sọ mi ò ní ó dáa wà. mi ò sọ nǹkan tẹ́ fẹ́ sọ yẹn. wọ́n ní no mo gbọ́ no yẹn àwọn náà sọ. ó dá padà. ẹ ṣe olóòtú. fọwọ́ kọ dáadáa ṣe inú bí ẹni. ó dá ọ̀rọ̀ tí olóko fi ń sunkún kí ló lè ṣẹlẹ̀ tó olóko máa fi sunkún. tí kò bá ní àkójọpọ̀. kí ló lè ṣẹlẹ̀ tí ò ní lákòjọpọ̀. nǹkan tó bá gbìn tí ò bá yọ. tí ò bá yọ kí ló lè fà á tí ò ní fi yọ. bóyá ìgbà ẹ̀rùn àbí òjò tó bá pọ̀. ṣé mi ò gbìyànjú pẹ̀lú ìrànlọ́wọ́ yìí. labalábá. labalábá ni wá o ẹ̀gún mọ̀ láyé labalábá ni wá. tí àyíyàn bá jẹ àwọn nǹkan tó bá gbìn. olóko àyàn olóko àtàyàn. àbí ṣe kòkòrò. tí kòkòrò bá jẹ. tí kòkòrò bá jẹ nǹkan tó bá ń gbìn àbí tí ẹranko bá jẹ nǹkan tó bá ń gbìn mi ò ní yọ ẹ mọ̀ dí nítorí ọ̀rọ̀ tí olóko fi sunkún òun ni àparò fi ń ṣẹ̀rínrín. tó bá sọ pé òun ni àwọn ẹranko tó bá ṣe nǹkan tẹ́ sọ nìyẹn pé ẹ ń wò pé kí ló olóko lè fi sunkún ìyẹn ni wípé èrè oko ẹ̀ kò wọlé kí wá lè fà á tí èrè oko ò fi ní wọlé ìyẹn ni bóyá àwọn ẹranko bàjẹ́ àbí bóyá kí ló tún lè ṣẹlẹ̀. òjò tó bá pọ̀. bóyá òjò pọ̀ tẹ bá wò tí tẹ bá sọ fún mi pé òjò tí mo ní rárá ẹranko ló tún lè ṣe tó bá ṣe pé ẹ sọ fún mi pé ẹranko kò tó nǹkan táwọn ẹranko kò ní dùn mọ́ ó máa dùn mọ́ àwọn ẹranko máa fún yín ṣùgbọ́n mo sì máa fún yín fún filẹ̀. ẹ ṣe olóòtú. ọdún mélòó rèé tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́ ń ṣe wọ́n ní ọdún karùn-ún mo fẹ́ràn àwọn nǹkan tẹ́ ń ṣe o láàmì yọ sàyẹn ẹ pẹ̀lẹ́ ẹ wò ọmọ ìyá mi wọ́n ní àfòpin náà. ẹ dí sùúrù mi ò mọ òǹkà wo ni kí ló dé ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún-dín-márùn-ún. ẹ jẹ́ wò ó yá. Yorùbá bọ̀ wọ́n ní àfòpiná tó ní òun yóò pa fìtílà ara rẹ̀ ni yóò pa. Kí ni Yorùbá ń pè ní àfòpiná?
Gba fìtílà ara ẹ̀ ní ó kan. Gbọ́. Àwọn olórí oko lógun àgbọ́tẹ́lẹ̀ ń pa arọ tó bá gbọ́ lógun àgbọ́tẹ́lẹ̀ ń pa arọ tí ò gbọ́n. Kì í pa arọ tó bá gbọ́n lógun àsọtẹ́lẹ̀ kì í pa. Àwọn olórí oko ló kọrin yẹn. Àfòpiná. Bóyá nǹkan tó máa àfòpa iná. ẹ ti gbà. Mo ti gbà. Kí wá kí ni àfòpiná? Tó lóun ó pa fìtílà ara ẹ̀ ni ó pa. Ó ti sọra ẹ o, ṣó mọ̀. Bẹ́ẹ̀ni. Àfòpiná. Bóyá ẹyẹ tó máa ń pa iná. Ẹyẹ àdàbà kúkú agbára Ọlọ́run ló ga jù. Ó fẹ́ sọ. Labalábá tó máa ń fò níbi iná. Kì í ṣe labalábá ṣùgbọ́n ó fara jọ labalábá. Bẹ́ẹ̀ni. Kì í ṣe labalábá ṣùgbọ́n ó fara jọ labalábá. Mo máa fún yín. Bí kòkòrò ni. Kò kàn ṣe bí kòkòrò ni. Ṣùgbọ́n òun máa ń tú. Labalábá máa ń ya. Ìyàtọ̀ wọn nìyẹn. Kí ló dé? Gbogbo àánú yẹn, ojú àánú ti fọ́ báyìí o. Ẹ sọ̀rọ̀. Kò lè fọ́. Ẹ dúró ná. Kí ni àwọn nǹkan ṣé kò tí ì tì yín kẹ́ni ẹ fẹ́ ṣe ẹ fẹ́ gbé èrò kan jáde tí ó máa yàtọ̀ sí ti ìgbàgbọ́ yín láti lè jẹ́ kí àwọn èèyàn tún mọ̀ yín sí? Kò tí ì tì yín bẹ́ẹ̀ rí? Èwo ni kẹ́ máa fọwọ́ gbára yín? Ṣé kán máa sọ̀rọ̀ ni? Kí ló dé? Ṣé kò tí ì tì yín bẹ́ẹ̀ rí? Bóyá ẹ rí nǹkan kan tẹ́ ẹ mọ̀ pé eléyìí tí bá dẹ̀ ṣe eléyìí ó máa tún lọ́ ju àwọn nǹkan tí mò ń ṣe. Kò tí ì rí bẹ́ẹ̀ rí? Ó gbọ́dọ̀ súnmọ́ ìgbàgbọ́ Kristi. Mo dúró lé Kristi àpáta ilé mìíràn. Ìyanrìn ló jẹ́ mo dúró lé Kristi àpáta ayérayé ilé mìíràn. Bàbá o ìyanrìn ni. Ẹ já padà síbẹ̀. 1007. Sọ pé 1004. Ẹgbẹ̀rún lé ní méje. Ẹgbẹ̀rún kan. Ẹgbẹ̀rún kan. Ṣé mọ̀ pé ẹgbẹ̀rún ni 1000? Bẹ́ẹ̀ ni olóòtú. Ẹgbẹ̀rún kan ó lé ní méje. Ó yá. Kí ló sọ? Fi ọ̀rọ̀ tó yẹ sí àlàfo yìí. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní àgbájọwọ́ la fi sọ̀yà. Mo gbọ́ dáàsì yẹn o. Ọwọ́ kan kò gbẹ́rù dé orí. Ẹ tí gbọ́ rí? Mo ti gbọ́ rí lórí ètò yìí. Wọ́n ní àgbájọwọ́ la fi ń sọ̀yà kinní kan ò gbé ẹrù dórí. Ọwọ́ kan kò gbẹ́rù dórí. Nǹkan kan wà nínú àlàfo yẹn. Àgbájọwọ́ la fi ń sọ̀yà. Ọwọ́ kan kò gbẹ́rù dórí. Àgbájọ la fi ń sọ̀yà. Ọwọ́ kan kò gbẹ́rù dórí. Ṣùgbọ́n ọwọ́ kan. Ṣùgbọ́n kan bẹ láyé mi. Èmi kò fẹ́ mọ́ látòní lọ. Ọba tó wo ṣùgbọ́n Jábésì
wo ṣùgbọ́n ayé máa ń parẹ́. Àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. Ẹ tún lè sọ pé àjòjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. Àjèjì jẹ́ fíbò nǹkan tí ò lágbára. Àjòjì ó jẹ́ stranger ní àjòjì, àbí? Ìyẹn ni wípé tí gbogbo wa tá a bá wà ní ọ̀kan, tá a bá jẹ́ àjòjì síra wa nílé iṣẹ́ àbí nílé ìjọsìn àbí níbikíbi tá à ń ṣe bí àjòjì síra wa, a lè ṣe nǹkan tó máa jẹ́ kí ibi tá a wà yẹn kó gòkè àgbà. Tẹ́ bá dẹ̀ sọ pé àjèjì ẹ rò. Mo fẹ́ ní kò sí ọwọ́ kan tó lè ǹbá má fún yín, kò sí ẹ rò pé òwe ni. Ṣẹ́rí ọmọ ìyá mi, owó sì kì í síbí. Téèyàn bá kí n ṣọmọ onínàkúnà. Onínàkúnà ni wá. Ẹ jẹ́ wo 1017 ṣe wọ́n pé kí ni 17? Ẹgbẹ̀rún kan lé ní ọ̀tàdínlógún. Ó dùn fún wọn bẹ́ẹ̀. Nǹkan tí mo fẹ́ ni pé kẹ́ ṣáà mọ òǹkà yẹn, tẹ́ bá kí má fún wọn. Ẹ tún sọ. Ẹgbẹ̀rún kan lé ní kíni? Ọ̀tà. Bá mi yọ náà yẹn. Ó lé ní ọ̀tàdínlógún. Èmi go etí mi, kí ló ṣe mí? Ó yá, kí ló sọ? Ẹ pẹ̀lẹ́, owó sì kì í sí mi o. Ẹ sọ̀rọ̀ sókè. Kí lẹ́kọ̀ọ́ yìí? ọ̀rọ̀ ìyàwó àti ọ̀rọ̀ ọkọ pẹ̀lú aya, ayé ẹ má dá sí kó tó dójú mẹ́fà á parí o. Àwọn wo ni Yorùbá ń pè ní ààrẹ? Ààrẹ kọ́, Kákàǹfò ni. Ààrẹ. Yẹn kò. Ó dáa. Ààrẹ. Ẹ fi sínú gbólóhùn. Ọ̀run àrè má bọ̀. Kó máa rìn lọ. Àwọn tó ń bọ̀ láti alọ́dámirámi là ń rí ẹnì kó rábọ̀. Àwọn tó ń bọ̀ láti ọ̀nà jíjìn. Ló bá tán. Kí ló wá ṣe? Wọ́n rìnrìn àrè. Dúró má jẹ́ kọ́wọ́ ẹ̀ máa yá jù. Àwọn tó ń bọ̀ láti àrè. Tán wá kú lọ́nà. Jésù mi o, mú mi délé o, kí má kú sọ́nà bí èéfín Olúwa, kí má dàbí àrè. Mú mi délé. Mo mọ̀ pé ó ṣàtọ́ mọ́. Bá mi yọ. Ẹ fún wa ní. Kí ni mo sọ pé? Ìtají. Ẹ fún wa ní ìtají. Ó dá àrè. Arìnrìn àjò ni wọ́n. Ṣùgbọ́n kí ló mú wọn yàtọ̀ sí àlejò àbí àtìpó? Kí ló mú wọn yàtọ̀? Wọ́n ṣe ará ìlú. Bẹ́ẹ̀ ni arìnrìn àjò ni wọ́n. Kí ló wá ṣẹlẹ̀ tí a fi ń pè wọ́n ní àrè? Wọ́n máa máa gbé níbi tó ń lọ. Wọ́n máa gbé níbẹ̀, wọ́n ní padà lọ mọ́. Wọ́n ní padà lọ síbi tó ń lọ mọ́. Àrè ni wọ́n. Wọ́n ò rébi kankan mọ́. Wọ́n ò lọ síbi kankan mọ́. Wọ́n ò rébi kankan mọ́. Àrè ni wọ́n. Ìdí nìyẹn ló fi sọ pé ọ̀run àrè
àrè má bọ̀ tó bá lọ sọ́run àti rí ayọ̀rùnbọ̀ rí ẹ ti gbọ́ rí ẹ sọ̀rọ̀ ẹ kò jẹ́ ká sọ̀rọ̀ ẹ jẹ́ á sọ̀rọ̀. A máa sọ̀rọ̀ lẹ́yìn ètò. 8:47. Ẹgbẹ̀rin lé ní òjì lé ní ẹgbẹ̀rin lé ní ẹ̀jọ. Ní 7 ẹ̀jọ ní 7 ẹ̀sán ní 7 ní sùúrù máa yọ nǹkan yẹn kí ni. Mo dẹ̀ ti sọ tẹ́lẹ̀ ó kọ̀ sápá mi lórí sí. Ẹ pẹ̀lẹ́. Ẹ lè ṣe, ẹ lè ṣe. Ẹ tún lè ṣe o jù bẹ́ẹ̀ lọ. 6 ni ilé. Ní kí ni? Ní ilé ẹ̀ka ẹ wò. 1 2 3 4 5 6 Ẹ̀jọ. Ẹ̀jọ. 1 2 3 4 6. 9. Èwo ni? Èje. Ní kí ni ẹ̀yin kọ́ lẹ fẹ́ dá. Ẹ jẹ́ ká máa lọ. Ọdún tó kọjá ní ẹni sùúrù no kí ló dé. Ẹjọ ẹ kó kápò ẹkẹ fi ṣe ẹyọ kan ẹjọ. Adẹ̀gbáradì o. Ẹyọ kan àwọn fi ṣe ẹyọ kan àbí méjì kó má dẹ̀. Ẹjọ ẹ fi ṣe ẹyọ kan. No. Tí o bá ń ṣe ọ̀rọ̀ yẹn ó yá kí lẹ pé 8:47 àbí. Wọ́n ti sọ. Ó yẹ ká. Ọdún tó kọjá ni Yorùbá ń pè ní èsì kí ni? Èṣí. Kí ni ọdún méjì sẹ́yìn ní Yorùbá? Ọdún méjì sẹ́yìn. Kí la tún pè? Àtijọ́. Ẹ kú àtijọ́ ṣe dáadáa ni. Ẹ kú àtijọ́. Mi ò gbọ́ rí. Ẹ ti gbọ́ rí. Mo sọ ká tó bẹ̀rẹ̀, mo sọ gan nígbà tá bẹ̀rẹ̀. Èṣí ni ọdún tó kọjá, ọdún tó ṣẹ̀ṣẹ̀ ṣí lọ, tó ṣẹ̀ṣẹ̀ ṣí. Ẹ mọ̀ pé ṣí ni láti ṣí nǹkan, to open, ṣí. Ọdún tó ṣí náà ni to lift, to shift. Ọdún tó ṣí kọjá òun ni èṣí. Kí ni ẹnu mi àgò mo dẹ̀ fẹ́ sọ. Ọlọ́run dáríjì mi kí n má lọ. Ẹ sọ ọdún kẹta. Ọdún méjì sẹ́yìn ni kí ni Yorùbá ń pè? Tẹ́ bá mú rìn. Ìwòyí èṣí àjọ̀dámọ̀ràn. Ìgbà tó dáná ló máa ń pariwo a ò rí mọ́. Bẹ́ẹ̀ ló ṣe máa rí fèmí àti rẹ. Ìwòyí àjọjẹ. Ìwòyí èṣí àjọ̀dámọ̀ràn. Ẹ máa gbọ́ Tọ́pẹ́ Àlàbí dáadáa. Ẹ máa gbọ́ ẹ̀gbọ́n yẹn dáadáa. Ẹ máa gbọ́ wọn dáadáa. Ìyá olórí ẹ̀mí ni wọ́n. Ẹ máa gbọ́ wọn dáadáa. Ìwòyí ìdúntà o àjọjẹ. Ìdúntà. Ó dáa. Ṣé mọ̀ pé ìdúntà ó dàbí ìjẹta.
tí àwọn òyìnbó bá sọ 2 days ago àwa sọ 3 days ago. Òun la ṣe ní kẹ́ ẹ sọ ọdún kẹta. ṣẹ́mọ̀ ẹ pẹ̀lẹ́ bá ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ jẹ́ ká. A sọ̀rọ̀ olóòtú. tá a bá ti ṣètò tán a máa sọ̀rọ̀. A sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a sọ náà. ká má parọ́ owó kì í síbí téèyàn ò bá kí ń ṣe ọmọ onínàfúnà eléyìí èèyàn lè fi bẹ̀rẹ̀ òwò ó lè má bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́. Ondo. ó ṣe jẹ́ Ondo lẹ sọ ibẹ̀ lẹ ti wá ìlú wo lẹ ti wá lóńdó. Ondo town. bá mi yọ táwọn yẹn kí ló dé. ẹ má kọ̀kọ̀kọ̀. ẹ sọ̀rọ̀. má ṣe yọnu ẹ máa bẹ́ tó lọ. owó sì kì í síbí. ẹni ìlú Oǹdó lẹ ti wá gọgọgọ. Bẹ́ẹ̀ni. ìgbà lẹ délé gbẹ̀yìn. Màá dáhùn tá bá ti parí. Ó dáa bàbá mi ní ìlú wo lẹ ti wá. ìlú Èkó. ìlú Èkó town. ó yá ó yá. kí ni ọ̀rọ̀ Yorùbá fún. translation ìyẹn tẹ́ ẹ bá mọ̀. Ìtumọ̀ sí. ìtumọ̀ ndí wá ni mí nì. mo gbọ́ ṣùgbọ́n inú lẹ sọ sí. ó dáa ẹ jẹ́ ìràn yín lọ́wọ́ nígbà tí bàbá bá ń sọ pé let somebody shout hallelujah ta ló ń sọ̀rọ̀ ta ló máa. ẹni tó ń. The Lord said ẹnìyàn wa sọ pé Olúwa wí pé. nǹkan tá a máa ń pè wọ́n ní ẹni tó ń túmọ̀ ọ̀rọ̀. Today is a great day. Òní jẹ́ ọjọ́ tó lárinrin tó làmìlaka. The Lord said. Ẹ fún mi ní ìtají. Èmi eléyìí tí bá fún yín ní ìtají leléyìí ó ti pọ̀ jù. Bàbá yẹn. Kí lẹ̀ ń kọ́? Ẹ fún mi ní ìtají. ẹni tó ń sọ ìtumọ̀ ọ̀rọ̀. Jésù ó dẹ̀ máa dùn mí o. Jésù olóore o olóore ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtò dodo Jésù olùfidè àti yọ ògbùfọ̀ ní translation ní ayan ògùnfọ̀ yẹ́dẹ̀ fẹ́ sọ olùṣọ́ àgùntàn ni mímọ̀ lè parọ́. ṣé mọ̀ pé fọ̀ ni kéèyàn sọ òun ló ń gba nǹkan tẹ́ ẹ̀ ń sọ tó ń gbà á fọ̀ ṣé mọ̀ ògbùfọ̀. àwọn 1016 kí ni ẹ pẹ̀lẹ́ ẹ sọ. Ẹ lè ṣe. ẹ tún lè ṣe o jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí ṣebí ẹ sọ 1017 ẹ lè sọ 1016 ẹ tún lè ṣe o jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí. ó yá. ẹgbẹ̀rún kan lé ní mẹ́rìndínlógún.
kí la ń bá ká. President General among the nation. President. Ètò yìí ló jẹ́ kí n mọ̀. Káwọn sókè. Ètò yìí ló jẹ́ kí n mọ̀ nǹkan. Ṣẹ̀rí pé ó dáa náà. Ó dà. Ó yá kí ló sọ? Ọ̀rọ̀ òní pọ́nná. Ọ̀rọ̀ onípọ́nná. Ọ̀rọ̀ onípọ́nná. Ọ̀run. Sọ oríṣi nǹkan méjì tí Yorùbá ń pè ní ọ̀run. Kì í ṣe ọ̀run o. Ọ̀run ni ó wà lókè o. Ọ̀run la fẹ́ lọ, àbí? Ọ̀run ó yàtọ̀ sí ọ̀run. Kí wá ni ọ̀run? Gbólóhùn onípọ́nná ni àwọn gbólóhùn tó jẹ́ pé wọ́n ní ìpè wọn ó jọra wọn ṣùgbọ́n wọ́n ní ìtumọ̀ tó yàtọ̀ síra. Ọ̀run ó jẹ́ nǹkan kan. Nínú méjì yẹn máa fún yín lẹ́yọ̀ kan. Ẹ wá máa wá ẹyọ̀kan sí. Ọ̀run wọ́n á sọ pé ọ̀pá ọ̀sán já ọ̀run dọ̀pá. Ọ̀run yẹn ó jẹ́ kíní tẹ́ bá fẹ́ ta ọfà. Kíní igi ẹ̀ báyìí òun ni ọ̀run. Tí ọsán kíní tí a máa ń ta sán ká tó fa ọfà yẹn òun ni ọsán. Tó bá já ọ̀run yẹn igi yẹn ó máa di ọ̀pá lásán yẹn akọ máa kò ní wúlò fún ìyẹn ọ̀run. Kí wá ní nǹkan míì tí Yorùbá ń pè ní ọ̀run? Ọ̀run mo sọ ilé tó le kẹ́ ẹ lè fún mi lélẹ̀ tó rọ̀. Kí ni ọ̀run? Ọ̀run. Kì í ṣe ẹranko, kì í ṣe ẹyẹ, kì í ṣe èèyàn, kì í. Ọ̀run. Ọ̀run. Ẹ mọ̀ wọ́n ní wọ́n máa ń nájà ní tẹ́ bá ń wo sinimá àwọn bí ìgbà. Òǹkà ni ọ̀run. Méjìlá. Ṣé mọ̀ pé olùṣọ́ àgùntàn ní àwọn apostoli tí wọ́n bá Jésù ṣiṣẹ́ mélòó ni wọ́n? Àwọn ọmọlẹ́yìn Jésù mélòó? Méjìlá. Ọmọlẹ́yìn Jésù méjìlá. Nǹkan tẹ́ fi sọ méjìlá ni. Ọ̀run. Ọ̀run márùn-ún. Ìdí nìyẹn tó máa fi sọ pé ọ̀rọ̀ ọ̀run every 5 days ọ̀rọ̀ ọ̀run ìpàdé ọ̀rọ̀ ọ̀run ọjà ọ̀rọ̀ ọ̀run. Ẹ jẹ́ kó sọ̀rọ̀ a kì í pa kóhùn mọ́ agogo lẹ́nu ẹ sọ̀rọ̀. Ọ̀run márùn-ún. Mélòó ló kù? Ó kù méjì lẹ́yìn ilé. Ẹ gbọ́dọ̀ kọjá ibẹ̀ o. 982 ọ̀rìn. Ẹ mọ̀ pé ọ̀rìn wà ńbẹ̀. Ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lé méjì. Bẹ́ẹ̀ni ló bá tán. Kí ni ìyàtọ̀ láàrin èké àti ẹ̀kẹ́ àti ẹ̀kẹ́. ẹ̀kẹ́? Mo ti sọ ẹ̀kẹ́ yẹn níbí lẹ́nìí. Kí ni ìyàtọ̀ láàrin ẹ̀kẹ́ àti ẹ̀kẹ́? ẹ̀kẹ́. Mo ti sọ ẹ̀kẹ́ yẹn níbí lẹ́nìí. Ṣé ta ló mọ̀ gbà tí mo sọ ẹ̀kẹ́? Ẹ̀kẹ́ àti kò ń ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ o. Tẹ́ tí ń ṣe báyìí lẹ́yìn lọ kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́bẹ̀ sọ.
ẹ̀kẹ́ àti ẹ̀kẹ́. Ẹ mọ̀. Kí ni ẹ̀kẹ́ gan? Òun náà ni mò ń béèrè. Ìbéèrè yìí wọ́n ní igba ẹ̀kẹ́ ní fọwọ́ tilé, kí wá ní ẹ̀kẹ́? Mo ti sọ ẹ̀kẹ́ fún yín. Igba ẹ̀kẹ́ ní fọwọ́ tilé. Igba ẹ̀kẹ́ ló ń fọwọ́ tilé. Arúgbó. Àwọn arúgbó ló ń fọwọ́ tilé. Jésù. Bá mi yọ. Òpómúléró. Òpólé. Bẹ́ẹ̀ni. Pílà. Ló ń tilé. Ló ń fọwọ́ tilé. Ló ń fọwọ́ tilé. Igba ẹ̀kẹ́ ní fọwọ́ tilé láti lè jẹ́ kó dúró. Ìyẹn ti dúró. Kí wá ní ẹ̀kẹ́? Ẹ̀kẹ́. Ìwé ìyá ti fẹ́ kún. Dúró ní sùúrù wọ́n fẹ́. Báni yọ. Ẹ̀kẹ́ ìjàkadì ni wrestling. Mi ti ẹ̀rù lọ bẹ́ẹ̀. Ẹ bá mi sọ̀rọ̀ jàre. Ọkọ mi fún mi fẹ́ sọ̀rọ̀. Ẹ sọ sókè. Pa òwe 5 tó ní ìjà nínú. Ṣáà lè fi ṣe ọ̀rọ̀. Òwe la pè. Ṣé kí n fi ilé ọ̀kan? Ìjà ọ̀dọ́là. Orúkọ ní sọ ni. Ó di kíni? Ẹ pa 3. Ìjà ọ̀dọ́là. Orúkọ ní sọ ni. Ìjà wá ìjà ò sí. Hey, always guiding. Ẹ sọ. Ìjà wá ìjà ò sí. Mi ò mú. Okùn méjì. Ẹni ìjà ọba ló ń pera ẹ̀ lọ́kùnrin. Ó kẹyọ kan. Tí erin méjì bá jà, ilẹ̀ ló máa fara gbá. Ibi tí erin méjì bá ti ń jà, ilẹ̀ ló máa ń fara gbá. Àfún. Ìbéèrè tó gbẹ̀yìn. Ó dáa olóòtú. Kí ni? Ẹgbẹ̀rún kan lé ní mẹ́sàn. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún chimpanzee? Ọ̀bọ. Ìnàkí. Ẹ dẹ̀ fẹ́ sọ. Ìnàkí. What kí ni? Wọ́n ti sọ lórí ètò yìí. Ìnàkí àgbà. Àgbà ìnàkí. Lẹ́kọ̀ọ́ kí gọ́gọ́ wọ́n park. Òótọ́ ni, ṣó ti wá sórí ètò yìí? Ó máa tó wa. Ẹ sọ̀rọ̀ sókè. Àwa mọ ẹgbẹ́ bọ́ọ̀lù kan. Ó dáa. Ibẹ̀ lẹ́wà. Ó dáa. Ẹ mọ̀. Àgbà ìnàkí. Gúúsù Áfíríkà ló wà. Àgbà ìnàkí tẹ́ sọ yẹn.
ìjímèrè ní bàbá ọ̀bọ. ìjímèrè. ìjímèrè. Má lọ fún lórúkọ. ìjímèrè. Ó dà. A gbìyànjú. Ẹ ṣé gan ni tẹ́ wá sórí ètò yìí lénìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó jẹ́ kí inú mi dùn láti rí yín gan ni o. Bá mi fi ṣe méjì méjì. Eléyìí. Méjì. Kì í ṣe irú kan. Ẹ máa bá mi fún Adéolúwa lẹ́yọ kan. Moríṣẹ́ Olúwa náà. Ẹ ṣé olóòtú. Eléyìí fún omi. Eléyìí náà wọ́n máa fi kọ̀ọ̀kan. Ẹ̀yin náà lè fi kọ̀ọ̀kan. Ìkan lára wa náà ṣe ìwé yìí. Wọ́n kọ ní ìrìnkèrindò Abísógun. Wọ́n ní ká fún yín ní ìwé yẹn náà. Gbogbo ẹ̀ ló wà ńbẹ̀ fún yín. Tọ́ ẹ ṣé gan ni o tẹ́ wá sí orí ètò lénìí. Ẹ ṣé gan ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ti jẹ́ ká ṣe ètò tòní. Lẹ́yìn Ọlọ́run tún ni ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ a tún ti ṣe tòní o. A tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe ti ẹ̀mí láṣẹ Ọlọ́run. Tẹ́ bá fẹ́ kópa àbí ẹ fẹ́ gbọ́ wa lórí ètò yẹn jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Ọlálékàn Fábílọ́lá lórúkọ mi èjì ọba nímí ọmọ Ọ̀làlẹ̀ ọmọ ajígbàgbà rìn arégbèdì sọ̀dọ̀ fi roko arégbèdọ̀rọ̀ ọ̀dọ̀ fi bó alédè jẹ́ ọba. Ó dàbọ̀ pum. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Máa sọ̀yìn bó, má ṣe sọ̀yìn bó. Ká lè jọ máa lò.